Ọ̀tún máa ń fọkàn lọ́wọ́ lábẹ́mọ́lú gbogbo òògùn tó ọmọ ọ̀rẹ́ tó ẹ̀mí àgbà àtọ́ ọmọ ìṣọ̀ abílẹ̀. Ọ̀rẹ́ tí mo ti mọ́ lórí ẹ̀rọ jẹ́ ìpàkọ́ ní àtijọ́. Ọ̀tún máa jagun lórí gbogbo òdìdó. Bẹ́ẹ̀ni kò kí ẹgbẹ́lẹ́ òwúrọ̀ bẹ́ sí ibi tó gbẹ́nu mọ́ ìlú ṣàbẹ̀rí wa. Ọ̀tún máa jagun lórí ọ̀sán àti pápá dùgbà kílẹ̀ lòkù. Jagunmọ́lú. Mo fẹ́ lọ títí méje pẹ̀lú president National Union for Teachers Amórùgbà. Gbogbo àṣẹ ìmúrọ̀ epo òjòná epo ijó aṣọ ìjó epo òjòná aṣọ ìmúrọ̀. Ẹ̀yin lọ́mọ òkèlè ìpàdé tí gbẹ̀rẹ̀ àfojúdi. Ọmọ òkèlè ìpàdé tí gbẹ̀rẹ̀ àfojúdi. Tóbíyèsí ọmọ ẹgbẹ̀rún ààbòkùn mi máa ń pèsè olómọṣẹ́ àyíná olómọṣẹ́ àmọ́lòrú. Ẹ̀kú nǹkan bẹ́ẹ̀. Ọba lórí ìbéèrè olóṣèlú ló sì ní òun ní ìgbà ló sì ní òun ṣògbọ́n. Àjọba Kọ́lá wọlé àrèjì náà lórí ẹgbẹ́ ní fún wa gbogbo ìdìbò. Ọba Mùsùlùmí jẹ́ orí ọmọ kú ìkọlẹ̀. Bàbá náà gbogbo ọ̀gbà fún. Ọba Sẹ̀rí orí Mádégbé Kàsálí. Adébọ̀bùn wa gbogbo ìgbòǹkò. Ọlọ́ ìlú àgbà aṣọ fún wa pé èyí ti lé èyí jẹ ìwé ìmọ̀ ìbò pápá ìwé ìmọ̀. Ọba Samuel Adéoyè lórúkú àfijẹ́ ìgbà gbogbo òyìnbó sílẹ̀. Kí ló ń fọ ọba pé ọba ìfọ̀ ọba láṣẹ ọba 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 ìfọ̀ ọba láṣẹ ọba tó bá pé ọba ìfọ̀ ọba láṣẹ ọba tó bá pé ìfẹ̀ṣẹ̀. Ẹni tó bá wá fojú sọ̀rọ̀ àbúrò máa ń lò. Ìṣòro bàbá ń gbé bẹ́ẹ̀ ọ̀gẹ̀dẹ̀ máa ń gbé. Àkọlé pẹ̀lẹ́ oríṣiríṣi wọn pé oyè tí òun lò ní pápá rẹ̀ tó ń bínú lóko kí ni ká ti gbọ́ àǹsọ̀rọ̀ ẹran tó dá nínú òògùn. Ẹlẹ́dẹ̀ wá ń wú ọ̀pá ní àgbélé nígbàwọ̀lú àgbà tó sórí ìró ajá onígbòdò táyé tó parẹ́. Lèmọ́ọ̀mù kan ní wọlé ọtí ìlà kòkòrò ṣálága. Òyìnbó bẹ́ẹ̀ ṣe jáfífẹ́ nìyẹn.
gbogbo ìjọ wọn. Ìlú wa àkọ́kọ́ gba tóbi ìwé kàkà ló ṣàfihàn àgbègbè gbogbo ìwé sílẹ̀ ẹ̀kú ìgbà ìṣẹ̀lẹ̀ sára àti pépà ìwé pépà ìwé pépà ìwé pépà mọ́lẹ́wé ìwádìí pépà ìwé pépà ìwé pépà ìwé ìwé pépà ìwé pépà ìwé. Àwọn tó bí ilẹ̀ ìgbàlá òun gbọdọ̀. Muslim, she don't got she go back. Kábíyèsí àkárí òun ọba tí mo fi tọrọ lórúkọ ọmọ. Àkárí kò tó tọ́tọ́ ọ̀gbọ́n pé ẹ̀mí ọba ní mọ́ba. Ìwé ọ̀gbọ́n wa dìbò ní ọ̀gbọ́n wa bínú, àrùn àti ọ̀gá ń pa. Kábíyèsí ọba ọlọ́run ní pẹ̀lú gbọ̀ngàn lọ sí àṣì ìgbẹ́ ìwé. Àìsàn kábíyèsí, Adáyébúrà, Àkáríkò. Gbogbo ayé pátápátá láti mọ̀ pé mo sì ju ìkọ̀lé àgbà mi. Ọba bàbá tó dé àgbà yìí máa ń gbọ́, sórí àgbẹ̀tọ̀ máa ń bá fún wọn. Bàbá mi tó lóhùn ọ̀gbọ̀n ní kí ni ó ti ṣe àyíǹde òjò ń bọ̀ ọkọ. Ẹ̀rọ mi ẹ̀yà tó sọ fún láìpẹ́ àgbègbè àgbẹ̀lẹ̀. Ọjọ́ kò máa dùn bẹ́ẹ̀ Síkírù. Ọba bàbá tó bí àgbà yìí máa ń bọ̀ lẹ́bí. Àgbà ìyá òbí tó dún. Àkáríkò gbogbo lẹ́mọ́. Mọ́wọ́ lọ́wọ́ àwọn àìsàn àkáríkò máa ṣe bó ṣe wù rẹ̀. Àwọn ọmọkùnrin àgbègbè ọmọ létí lọ́dọ̀ọ́gbọ́. Àti ẹ̀ àti ohun àti ọkùnrin lórí gbogbo ẹ̀ pátápátá. Ó ti gbàgbọ́ mọ́lẹ̀. Àkáríkò máa ń gbọ́. Orí ni wọ́n ti kọ̀ bá wí. Ọ̀kọ̀ọ̀kọ̀ tẹ̀lé ni tó ọ̀nà máa ń tó bí ajá. Ẹ ó sì gbàdọ̀dọ̀ kú mi. Ó ti gbẹ̀yìn kí ẹ̀kọ́ mi mọ̀ pé ara yín lẹ́yìn ṣe. Kábíyèsí ọba náà ní òkun ló dé ìlú ìlú sílé ọjọ́ àgbẹ̀. Ọba bàbá tó jẹ́ àgbẹ̀ rẹ̀ ní lórí ẹlẹ́gbọ̀n bá àdúgbò ìgbòho oṣù rẹ̀. Olórí ìbùsọ̀lẹ̀ oníkẹrẹ kúrò ní ẹ̀yìn ìmọ̀ ìmọ̀ ẹ̀ṣẹ̀ ìmọ̀.
ọ̀rọ̀ àyùmáṣẹ́ wọn láyé kiri ni. Ọmọ ọmọ tó dé wọ̀nyí, gbogbo rẹ̀ nà lọ́wọ́ lọ́wọ́ tó fi lé ìjọ. Ẹ bá mi ṣètọ́jú wọn. Ọmọ ẹ̀fọ́ ìjẹ̀lifẹ̀ láti méjì àbúrúfẹ̀ aládùúrà. Nítorí ẹ̀fọ́ ìjẹ̀lifẹ̀ aládùúrà ló yá fún mi lórí ọ̀pẹ́. Mo fi dé kábíyèsí, ọmọ agbáyé lórí, ọdún ìkòrí bá ń gbó ṣe ń. Kábíyèsí ọmọ kan sí ọlọ́run tó pẹ̀lú wọn ní gbọ́ orí. Ọlọ́jọ́ àbẹ̀rí kí ṣe gba àbàbà sí. Ọlọ́sà ìwé ìdí ní oúnjẹ. Ọmọ kábíyèsí ọ̀gá lókìgbò. Ọlọ́dẹ àná ní kìsùn ìyá ọba nìyẹn. Kúrẹ́ ọlọ́sàn káà ní màmá. Káyì àní màmá. Má dára nù. Èmi gbọ́dọ̀ tí kò kọrin tó bá di next year. On the 10th of May next year ni màá pé 35. Mi ò dára nù. Ó sì bàbá kò dára nù. Ẹgbẹ́ sí àkárìkò. Olùwọ́rú ló ń ṣọ̀lá lọ́jọ́ tó fi bá. Àkárìkò náà ní pé mo ní kọ́ bá ẹ̀kọ́ rẹ̀ wọ́n dà. Ẹgbẹ́ tó lè dé ìlú ìdìnnà sórí ọmọdé bá àmọ̀ kan. Ọkọ̀ káńtà ń yà ní ilẹ̀ fún. Sí àkárìkò. Ẹni kò fi gẹ́gẹ́ èrè gbogbo owó. Ẹni gbogbo owó. Ṣé kí ìkọlù owó? Ìjọba nígbà gómìnà nígboro tí a máa gbé bẹ́ẹ̀ láàrin ìgbà oúnjẹ bàbá ti gbé pàtí. Kìí ṣe kọ́run tí ó ìjọba ṣe kì í gbé. Lẹ́ẹ̀kọ́ ẹ̀kọ́ ṣe ń gbé ẹ̀yìn ìjọ mọ́rọ̀. Múrébórógbó ẹ̀yìn ìjọ mọ́rọ̀. Múrébórógbó ẹ̀yìn ìjọ mọ́rọ̀. Ẹbí tẹ̀mí ìjọ mọ́rọ̀ mi ilé. Ìjọ mọ́rọ̀ mi ilé. Ọ̀sùn tó ní àná fún àwọn òbí bàbá ọtí owó lọ́pàá ìjọ láì lọ́mọ nípa nílé ìlú ẹ̀
Àkọ́rí kọ̀ọ̀kan ló sọ pé ìjàmbá kárí àríyànjọ. Ọmọ kan fún ẹgbẹ̀rún márùn-ún. Mo sì ní oúnjẹ tí mo ń gbé ọdún yìí lọ́pọ̀dún méjì. Stop-loss tí a nílò yẹn, civilian loss tí mo sì ní ìwúlò yẹn, àkárí ìdòwò tó fún mi. Mo ti gbọ́dún méjì báyìí, bàbá mo fẹ́ ṣe ìdí rẹ̀. Àkọ́rí ìdòwò. Wọ́n ṣe tó kàn mọ́rọ̀ lórí àríkì ọ̀nà bàbá tó gbé àgbà yìí. Àríkì ó ṣe tó kàn mọ́rọ̀ lórí àríkì ọ̀nà bàbá tó gbé àgbà yìí. Àríkì. Ìgbà tí kábíyèsí ń ṣojú ọ̀hún bí wọ́n gbé fún mi àwọn ìlú à. Torí àti mo ti sọ pé bàbá Adékúnlé ẹ gbọ́dọ̀ ó ẹgbẹ́ mi ò fún mi. Ọ̀rọ̀ bàbá tún dé ìgbà ìṣẹ́gbẹ́ mi pé mo ní ìdíje wọ́n ní kí n sọ fún méjèèjì ẹ̀yìn tó fojú fọ́ba tí ò fọkàn fọ́ba ẹ̀yìn fáàsì ìfáàsì ẹ̀yìn fáàsì ìfáàsì ẹ̀yìn fáàsì ìfáàsì ẹ̀yìn fáàsì ìfáàsì. Ẹni máa bò ní ara àkọ́bí àkàrí lórí ẹ̀. Alias Kẹ̀sì. Tẹ́lẹ̀ gbogbo 80s náà ni wọ́n lè àkọ́kọ́ lè kò wúlà àwọn tó gbé fún mi. Ìgbàlẹ̀ náà ń ta wọ́n tó fi ṣàgbà olóhùn tó kù. Ọ̀gàgàgà tó dé. Ìlú òyìnbó nígbà àgbà ń pè pẹ́lẹ́pẹ́lẹ́ tó dé wá ló wá gbọ́ra. Lórí wọ̀. Akọ́lé àkọ́lé ẹ̀yà oúnjẹ ni a pé ọ̀rẹ́ tí ìlú ìlú ọkọ̀ ọ̀rẹ́ tí ó ń bí ìlú ọkọ̀ níbi láti gbọ́ àṣẹ ìwọ̀n tó dá nínú ọ̀rọ̀. Ẹlẹ́dẹ̀ẹ́rẹ́ owó ọ̀pọ̀ máa ń gbínú ìpínlẹ̀ pẹ̀lú àgbà tó sórí ìlú ẹ̀kọ́ ìlú Yorùbá ewu parẹ́. Lèlọ́wọ́ kọ́lé ọmọ ẹ̀hàn tí ìlú gbogbo ṣàlàkà. Wọ́n mọ owó àgbárígbò àgbárígbò tó rẹ́wọ̀. Mùsùlùmí ẹgbẹ́ bàbá ìlú ìgbàgbára ẹ̀rí àti àgbára. Mo fi ní olùkọ́ máa ń yá bẹ́ẹ̀.
ìrora ẹnu wọn ní ọpọlọ nínú àkókò ẹgbẹ́jú ọjọ́ òdòdó ìṣẹ́jú náà méjì lórílẹ̀ ìṣèlú ṣọ́ọ́ṣọ́ àsìkò oṣù tó ó ti tó kàn ń sọ pé ọ dájúdájú ìrìnàjò jẹ́ òyìnbó ìfowópamọ́ kálẹ́fì àti orí ìwúrò ẹ̀sìn síkìrì òyìnbó ìfowópamọ́ kálẹ́fì àti orí ìwúrò ẹ̀sìn pẹ̀lú ọmọ ẹ̀sà pẹ̀lú ọmọ ìdè ìyàtọ̀ mẹ́rin lẹ́yìn ìṣòro lọ. Ọkọ̀ olórí ọmọ bẹ́ẹ̀ ló fún wa lórí ìdìbò. Olórí ọmọ bẹ́ẹ̀ kọjú sọ́kọ̀ ọ̀rẹ́ kọjú sọ́kọ̀ ọ̀rẹ́ kọjú sọ́kọ̀ ọ̀rẹ́ kọjú sọ́kọ̀ ọ̀rẹ́ lórí láti sílẹ̀ lórí ẹ̀ kọjú sọ́kọ̀ ọ̀rẹ́ kọjú sọ́kọ̀ ọ̀rẹ́ kọjú sọ́kọ̀ ọ̀rẹ́ ayélujára kọjú sọ́kọ̀ ọ̀rẹ́ kọjú sọ́kọ̀ ọ̀rẹ́ lórí láti sílẹ̀ lórí ẹ̀ kọjú sọ́kọ̀ ọ̀rẹ́ àkọ́kọ́ ọlọ́sọdé ní ìyálẹ̀ ìdájọ́ yẹra gbogbo rẹ̀ mọ́ ńlá. Ògbónà ẹgbẹ́ mi ṣètọ́jú Adébáyọ̀ ọmọ ọ̀nà fún mi. Báwo fún gbogbo rẹ̀ mọ́ ńlá. Ìkọ̀lẹ̀ wọn kéré kí lè fi ọmọ ṣẹ́ wá. Ọmọ tí gbogbo rẹ̀ mọ́ ńlá. Ọ̀pọ̀ fún wọn tó lẹ́yìn ìgbàlódé lórí ẹ̀mí ọkọ̀ tó lè fẹ́ ìgbàgbé ìgbàlódé lórí ẹ̀ àmì ló yẹ kó mọ ọkọ̀. Mo sì ní ìdílé ọkọ̀ bá máa gbé ọba mi jẹ́ àyẹlẹ́yẹ ọmọ ọkọ̀. Ẹni ló ṣòro láti kọ́kọ́ kọrin ṣáájú. Kì í ṣayé òbẹ́sẹ̀ lẹ́bi ṣayé tẹ̀yọ̀ mọ́.
Ẹ̀rọ bó ṣe dédé orí 1952. Ayúlé ìṣọ̀lá Kọ̀ṣàjẹ ẹni báwo ló ṣe kọ́. Àyìnlá Ọmọwúrà náà lọ́kọ̀ọ́ṣàjẹ ẹni báwo ló ṣe kọ́. Àyìnlá Ọmọwúrà lọ́kọ̀ọ́ṣàjẹ wípé báwo ọmọ fún báwo lè máa lọ́ra. Ọmọwúrà orúkọ ni wípé ẹgbẹ́ ogun jẹ́bi àbúrò ẹ̀ lórí ṣe ní. Mo jẹ́ kí n bá ẹ̀ dáàbọ̀ ó yẹ kó bí ìwé ìbò kókó rà. Báyọ̀ ọ̀nà fún ẹ, àwọn òfin gbogbo ọmọ nípìnlẹ̀ gbogbo ọ̀rọ̀ fún àfi. Ọ̀pọ̀ gómìnà ọ̀rọ̀ báyọ̀. Ọ̀rọ̀ fún wọn. Gbogbo adájọ́ bá ti ṣokùnkùn. Mọ̀lá Báyọ̀ ọ̀nà fún wọn, aṣòfin tọ́lá ìbọ̀tẹ̀ fún Alema náà. Ilé ọ̀rọ̀ máa kò ṣe gbogbo ọlọ́mọ tó ti tọ́kọ̀ọ́. Ọmọ kábíyèsí àgbà ìbò nìyẹn lọ́mọ fi. Bámọ̀dé, wọ́n ti dúfọ́ ní gbogbo náà. Ẹni bá ti mú fún rẹ, ní kò ti dúró fún, wọ́n ti dúfọ́ yìí lọ́kọ̀ náà. Bámọ̀dé, mo fi ní àfi tí o bá ṣe wá o, àdàbígbà ó gbè pé, àdàbí tí o fẹ́ gbé, bàbá àtẹ̀gbòdò tí wọ́n fẹ́ fẹ́ kó bẹ́ẹ̀ yóò dájọ́. Bàbá wa kábíyèsí àkàrí ìbò wọn ti ṣẹ́ ẹ̀yìn. Báyọ̀ ọ̀nà fún wa o. Nípa bí mo ṣe ń padà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ọ̀dẹ̀ bẹ́ẹ̀ ń gbé. Kò náà lọ bẹ́ẹ̀. Ẹrú ló ṣọ̀lá Kọ̀ṣàjẹ ti ẹ̀ Báyọ̀ ọ̀nà fún wa náà gbọ́. Ó ní orí ọkọ̀ òkòrí ọmọ. Ẹ̀yìn ẹlẹ́gbẹ́ gbogbo. Obìnrin tẹ̀ bá kù ti kú. A ṣe ló ń pé àpọ́nlé oko nìyẹn ìdíkọ́ ló ń ta wọ́n. Ìṣọ̀lá bàbá tó bẹ̀rẹ̀ ìgbàgbé ọkọ̀ lè mú sísírù Arúnà Ìṣọ̀lá. Mo wá Kọ̀ṣàjẹ pè ní wípé mú sísírù. Ẹjọ́ ta ló ti ta bàbá Ìjẹ̀bú rí? Ta ló ti ta bàbá Ìjẹ̀bú ní lórí orí? Bàbá ń gbọ́ tú ṣọ̀ sírí dàrẹ́ wọ́n ń ta kan. Ẹjọ́ ẹ̀dá mi lòun nínú ọkùnrin. Àti obìnrin ọdún kọ́kọ́ sábà náà ìgbẹ́ ẹgbẹ́ kí ń gbọ́ obìnrin. Àwọn obìnrin ló kọ́kọ́ sábà náà Ìjẹ̀bú ẹni mẹ́rin náà ṣe dá ọwọ́ mi ní ọgbẹ́. Tíṣù ẹ̀tọ́ ń bẹ láyé ààrẹ òòlù ìdámú. Wọ́n bàtà tó ń bẹ ní ìsàlẹ̀ òòlù ìdájẹ́. Èmi náà ni mo tó Kọ̀ṣàjẹ wípé everybody ń lé lé sí ìlú ìgbò. Ó yá sọ́dọ̀ sọ́dọ̀ lóde dáadáa ẹgbẹ́ mú sẹ́yìn tàbí ẹgbẹ́ méje burúkú ẹgbẹ́ náà jẹ́rọ dáadáa ọ̀yẹ́ tó darí jẹ́sẹ̀ tó tó ẹ̀fì sílẹ̀ kí lóbi ìwájú ìwájú kí lóbi ọ̀gbọ̀n fi sí ọ̀gásà lóbi fọ́kì ṣé wọ́n rẹ̀ ìwájú ìwájú ẹ̀fì sílẹ̀ kí lóbi.
Ọmọ tí mo rí àjú ìwọ. Ọlọ́dún gbogbo àwọn adékun tí ó ti wọ pẹ́pẹ́. Ọlọ́dún gbogbo àwọn adékun tí ó náà wọ rárá. Ṣé àpérò ní Nàìjíríà nítorí ìgbọ́lẹ̀ rẹ̀? Ọlọ́dún gbogbo ọmọ adékun tí ó Kábíyèsí àkárí ìrẹ̀ lọ́nà ìrìnàlọ́rọ̀. Ọmọ yìí ti ń bọ̀, ìgbàgbé ó ti fẹ́ wọlé. Kó máa lọ bẹ́ẹ̀ àkárí ìbò. Ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ní ọ̀rẹ́ tó wà nílùú. Ọmọ ìgbàgbé ìjọba tó ti fẹ́ àkárí ìbò nìyẹn. Àkárí kò jẹ́ ẹ̀ka lè ní ẹ̀ẹ́dẹ́gbà bí a sì ń délé. Mo ti ní ògbà bá dúró. Gẹ́gẹ́gẹ́gẹ́ ó ti ṣọ̀gbọ́n aláàrùjọ òwò ní Gẹ́dúgbé òyìnbẹ́gẹ́dú. Tí ìbá bọ̀wọ̀ rẹ̀ kò tún dé torí ẹ̀. Àti pé lọ́jọ́ rúbí ìgbà alóòjẹ́ ìmọ̀ tó sáré lẹ́lẹ́. Ẹ̀kùn wọn má ṣe gbọ́ fún ìṣẹ̀lẹ̀ ìgbọ́ àti ìrìnbó. Ìṣòro aláṣọ mẹ́ta, aláṣọ mẹ́ta ìwé ìrànlọ́jọ́, aláṣọ mẹ́ta tó ó lè pààrọ̀ aláwọ̀. Ọ̀nàrẹ̀ ti dé Mohammed Bello, member of the State House of Assembly. Níṣẹ́ sọ̀rọ̀ pé láàárẹ̀. Ọlọ́dún kan máa ń gbọdọ̀ máa lọ́ra.
Sẹ́dá tó ẹnì kan kí ẹ gbélé òwe tó sí ibi tó lè mú èèyàn kọ̀ọ̀fẹ́ rí wa. Túnbé olùdókòwò ní kọ́lọ́kọ́ ìwọ ló yẹ kó tà ó wò pẹ̀lú ìṣọ̀lára lúlọ tó ṣe máa ẹ́. Eégún ní ilé ìgbẹ́ kò sí ara mi. Nígbà mẹ́fẹ́ ló dé máa ń lo ara ẹni náà kọ́sọ̀. Jọmíjọmí lọ́kọ̀ ẹ̀dá èèyàn tó jọmí olówó àwọn ilé orin. Mo lè gbóni 1942. Gbogbo ẹ̀yìn ẹlẹ́gbẹ̀ẹ́ wọn ò tí ì bí iye sáyé. Èmi gbogbo wọn ò tí ì bí iye. Òpó ẹ̀jẹ̀ làgbọ́ òjì dé. Owó ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́ bí ilé ìwòrán ní 1942. Ìjọba kan máa lọ báyìí. Mo sì ní òwò rá. Ẹjẹ́ lọ́pọ̀ ọmọkọ. Ẹlúbìnrin láyé wáyé. Sẹ́nu láyà ń ṣeré o. Ẹgbẹ́ tí ọ̀rọ̀ gbọ́dọ̀ dùn ó gbọ́dọ̀ dé. Báyọ̀ o, Pẹ̀kọ́, ó ṣe bẹ́ẹ̀ náà mi ò yẹ yí. Pẹ̀kọ́, ó ṣe bẹ́ẹ̀ náà mi ò yẹ yí. Ẹ̀rọ àbúrò, kò bẹ́ tí ó tó ẹrú rà lọ́jọ́ òun, owó ìfẹ́. Ìṣọ̀lá gbé, ó fẹ́ ká ní ìwúlò lóbùrò, ẹ̀rù máa mẹ́ta gbó. Ojúrí ẹ̀nu adájọ́ ní ìtọ́rọ́dọ̀ ní yàrá kádájọ́ kọ́. Ojúrí ẹ̀nu adájọ́. Sọ́là gbé. Ọlọ́dúnjẹ́ àṣẹ kò sí. Ó lọ́wọ́ ṣe bẹ́ẹ̀ ọlọ́dún púpọ̀ kábẹ́dúdú ọjọ́ ìlú ìgbàgbọ́nà. Ọlọ́dún púpọ̀ tó bá di 2027. Orin ọmọ ọmọ kan fún ọmọ gbígbẹ́. Ọlọ́dún púpọ̀ bóyá wọn ò lè jíwá lé òde. Wọn ò lè jíwá lé òde. Ọba fẹ́ jíwá lé òde. Lèrè láti òde. Ọdún náà gbọ́dọ̀ sí ní òǹdójú báyìí ló mẹ́sẹ̀ lábẹ́ o. Ó yá gbàgbé ìgbà ẹgbẹ́ kó lé wọn wípé ẹni tó ń lo èrè àfẹ́ nínú èrè ń ṣe gbogbo wọn ní wèrè. Tó bá di 2027 àgbo wèrè láti òun èrè wèrè láti òun èrè. Ẹkún ẹgbẹ́. Ẹnjìníà Ẹ̀fọ́nádé ń bí. Mi ò kí wọ́n kọ ọjọ́bọ́ ilé ìwé. Mo sì ní nǹkan bá kéré. Ẹ ò gbọ́dọ̀ ẹgbẹ́ mi àwọn màálù.
Mo sì ní ìwé èyí tí ìyàwó ọwọ́ àríwá ẹ̀jẹ̀ kárọ̀ ọwọ́ ìlú. Ọmọ ìgbòpọ̀ ìwọ ní sẹ́kọ̀ọ́. Bàbá ti ṣe é lọ́gbọ̀ọ́. Ojú ọ̀rẹ́ ṣe fẹ́ lù pàtó. Gbogbo òkú yìí mẹ́lẹ̀ rẹ̀. Ọlọ́run ìgbòpọ̀ ìwọ ní sẹ́kọ̀ọ́. Èyí tí a bẹ̀rù ló máa wá ṣùgbọ́n èyí tí a bẹ̀rù ẹlẹ́nu ṣe púpọ̀. Ọlọ́run púpọ̀ ó kájú ẹ̀, Ọlọ́run púpọ̀ ó kájú ẹ̀. Ọ̀rọ̀ ìkájú ìyá ní ọ̀ka ó kájú ẹ̀. Ọba kan sí mọ máa nífẹ̀ẹ́ fún olóògbé. Ṣẹ́jọ́ máa ṣàmọ̀dé. Ojúbọ ọba 2026. Ìgbà ìdájọ́ lè ní kò gbé lọ. Ṣẹ́jọ́ máa ṣàmọ̀dé. Ọmọ akẹ́ni pé méjì wọ́n máa rí àpá. Ẹ̀yẹ lọ́mọ mẹ́rin máa fún rè. Ọmọ kò sáyà gbogbo nílé tí dúdú náà kò ní àrùn ṣe. Gbogbo èyí ọmọ kò mọ̀ gbé ọjọ́ òní náà. Ìṣòro ìdúró. Ọba Kásìm ọba ìlú ẹ̀kọ́ àgbàdo sí. Ọjọ́ tó ń gbé máa ń gbé Túndé láyé àtijọ́ láti ń sọ wípé kò sáyé àpàlà nínú òyìn pé àwa ti lọ dúpẹ́ ọpẹ́ ló yẹ fún ilé kúrò máa rè pẹ̀lú gàgà. Kábíyèsí ọkọ̀ olórí fún mi ní ọ̀pọ̀lọpọ̀ lọ sí ọkọ̀ olórí lókì rẹ̀ yàtọ̀ lọ sí bàbá Princess Aisha Tuge bàbá Grace Mabel bàbá Princess Adia bàbá Princess Anita Aleluya ẹ ti ṣèyí náà ojú tẹ́lẹ̀ Àlébí ọmọ bàbá bá sí àrùkò sí àdúgbò ọ̀gá. Ilé ń sọ ọmọ pé ọmọ ìlú ọ̀gá láṣẹ ọ̀gá. Orúkọ ọmọ ìlú ọ̀gá láṣẹ. Ẹni tó bá ń bá fojú ọmọ orúkọ wá ní.
Àlùyájí mi kà sí Abíọ́lá ọ̀kẹ́ lórí à. Ẹlẹ́sìn ló ń bọ̀. Gbogbo owó dé. Gbogbo owó dé Abíọ́lá. Ọmọ ẹlẹ́sìn kápẹ́kẹ́pẹ́ ọmọ ẹlẹ́sìn kàkàkàkà nìyẹn. Yóò fi kó. Mùsùlùmí àbòdì ẹ̀sìn kápẹ́kùn kápẹ́kùn. Ìdí ẹ̀sìn àpọ̀kùn àpọ̀kùn. Nígbòdò ọ̀gbìn sí sẹ́yìn. Àlùyájí Kazeem Abíọ́lá ẹlẹ́sìn ọkọ̀ mẹ́ríà. Kazeem ìwọlẹ́ni láti ọ̀gbìn pé kò lè ní bá rí ẹ̀gbìn láyé láti ìgbàgbé ẹ̀. Mo ní wàá rántí ẹ̀ṣọ̀rọ̀ ẹ̀dá mi tó wù sóbì ẹ̀dá mi gbé náà pẹ́. Ẹ̀mú wọn lóde, wọ́n ti kú sẹ́ni kankan mọ́. Ẹ̀mú ìgbà ti kú fún ẹ, nígbà tí yóò fún, wọ́n ti kú sẹ́ni kankan mọ́. Bóyá o kò mú wọn lóde. Bóyá o mú wọn lóde ẹlẹ́sìn òkìjọ́. Ẹlẹ́sìn òkìjọ́. Bó ṣe kùnrin, bó ṣe ọmọdé, bó ṣe ọ̀pọ̀lọpọ̀, bó ṣe bìnrin ní sọ̀gbọ́n wípé bàbá dúró títí kí wọ́n fẹsẹ̀ gbọ́lẹ̀. Ìrùtẹ́lẹ̀ ń fẹ́ṣe ọ̀nà òkú ti ṣe. Ó ní kí n bá mú ẹgbẹ́ kábíyèsí ara ìlú ọmọ àti ìgbàgbọ́ sí. Ó ní ọlọ́sẹ̀ pọ̀ ní bàbá àní bàbá. Ọ̀sẹ̀ máa ń fún mi máa ń ṣe orí. Ìjọ ọmọ bá wà ní ọ̀fẹ́ ìpàdà ó ti fún fáínà rẹ̀. Ó ti kúrò ní àtijọ́ ìṣọ̀lá tó ń dánwó sí ní ìlú. Àyà ìlú fún ààrẹ ọjà ọ̀gá mi náà nígbọ́ rẹ̀. Àgbà orí ti máa bọ́ sọ.
Lórí àwọn ti dé. Gbogbo wọn pátá ń lé sọmọ kábíyèsí ọba Kazeem Ọláòní pẹ̀lú pẹ̀lú sí. Ọba Kazeem Ọláòní pẹ̀lú. Ọmọ ọmọ láti ṣètọ́jú láti kúrò ọ̀rọ̀ fún Adékúnjú. Lórí owó bàbá ní ìdílé ẹ̀rọ̀gbọ́dọ̀ ṣẹ́jẹ́ ní àtẹ́gbàlú. Ọ̀nà ìrìnlẹ̀ àgbà ojú káàkiri fẹ́ àdúgbò lọ́wọ́ sí kí èyí kò bá pẹ́. Lórí ìwé kọ̀dúṣọ́ kọ́ rẹ̀ kọ̀dúṣọ́ kọ́ rẹ̀ kọ̀dúṣọ́ kọ́ rẹ̀ kọ̀dúṣọ́ kọ́ rẹ̀ olùkọ́ fi sílẹ̀ ìdílé pé kọ̀dúṣọ́ kọ́ rẹ̀ lórí kọ̀dúṣọ́ kọ́ rẹ̀ kọ̀dúṣọ́ kọ́ rẹ̀ kọ̀dúṣọ́ kọ́ àkọlé pẹ̀lú àgbẹ̀bíjà ni a pé ẹ̀yẹ tí òun kò mọ́ tọwọ́ ẹ̀yẹ tó kíbu lòdó kíni ká ti kọ́ àsọ̀rọ̀ ẹran tó dájú lọ. ẹlẹ́dẹ̀ wá bọ̀ ọ̀pọ̀ lábílé ìdí tó wọ̀lú àjọ̀dúnṣe ní ìrẹ́ ajá oníkò ìtayé tó parẹ́. pẹ̀lú ọ̀mùkọ́lé wọlé rántí lọ gbogbo ìṣàlágà. Ẹlẹ́sìn gbogbo òdìgbò ẹlẹ́sìn gbogbo òdìgbò ẹ̀dá mi kí ẹlẹ́sìn gbogbo òdìgbò pẹ̀lú owó láìsí ìfúnlẹ́bí ẹlẹ́sìn láìsí ìfúnlẹ́bí ẹlẹ́sìn Ọlọ́run kí ló bá bọ̀dọ̀ o ìlara ìlara. Ọba tó fẹ́ ọkọ̀ táyé mú orúkọ bá bọ̀ káàsì. Ọba àjọkẹ́ àgbẹ̀. Àjọkẹ́ àgbẹ̀. Àjọkẹ́ àgbẹ̀. Wọ́yọ̀ wẹ̀rọ wẹ̀rẹ̀ lẹ́yìn ẹ̀rọ mi sára ìwà ẹ̀.
ẹ̀rọ rábẹ́ àjọ lọ sórí ìdúró ni. Ẹ ṣe. Ọmọ àjọ pé ẹ ṣe púpọ̀. Ọkọ̀ táyé tó lù bàbá tó káàsì. Òun mú ní dọ́gba. Ọjọ́ ọmọ máa fi ṣùgbọ́n ní kábíyèsí fẹ́ràn gan. Ẹ jẹ́ ká lọ jókòó. Ẹ lọ jókòó, ẹ má bínú, ẹ lọ jókòó. Ẹ jẹ́ ká lọ jókòó pápá. Ẹ jẹ́ ká lọ jókòó. Ẹ ṣe pọ̀. Ẹ jẹ́ ká lọ jókòó. Ẹ̀yin síkẹ́ẹ̀tì yẹn, ẹ bá wa ṣe wájú yìí. Aláìní àti ń bọ̀ ìjọba àti àwọn wájú. Let's go to Citoyens. Òun ló ṣe ọ̀sẹ̀ ńlágbogbo. Ẹ jọ ẹ bá fi ìjọ kábíyèsí ìgbọ̀njọ́ lágbóró àti gbogbo lábẹ́lábẹ́. Ọba Kazeem bẹ̀rẹ̀. Kábíyèsí máa wò jẹ́ àrọ́ra. Òṣèré ṣàtúnṣe bí òwò lágbẹ̀dẹ. Àfọwọ́gbàgbé wọ́n sí. Onímọ̀nà lóye ká tẹ̀lé wá jáde náà. Bùrọ̀dá oníjàsí òun bá ọjà kìlómẹ́ẹ̀. Òun bá bọ̀ débi pé màá kó òbí yẹ. Gbogbo ẹ̀yin olóògbé lè ṣáàtì ìjẹun ni. Wọ́n lé òkè láyé ló kọ sáyé bí ní sàbẹ̀. Kábíyèsí ọba báwo ní pẹ̀pọ̀ bá àdúgbò sí ìṣèlú ìfọ́. Gbogbo ìjọba fún òbítọ́. Ọkọ̀ lórí fún mi náà, ọkọ̀ bẹ́ẹ̀ lójú, bàbá Princess Aisha. Bàbá Àrólé ọmọ ọkọ̀ làwọn bàbá Princess Adia, bàbá Princess Amina. Kábíyèsí máa wọlé àrọ́ra. Ẹ̀jẹ̀ kò bá ọ̀nà bẹ́ẹ̀. Ìjọba ìjọ kábíyèsí pẹ̀lú ládò àti gbogbo ọba tó ń bẹ ń bí. Afọ́jú tó rẹ sinimá, àdìgbò lọ́dọ̀ ń gbọ́ ìyẹn kò lórí kíní kan ìlú Ìbàdàn. Alẹ́tẹ̀ àmì agbẹ́ra ẹ̀. Ayọ̀ fàǹdà nínú ilé, ayọ̀ kò sẹ́ni tó dára bí òun nínú ẹ̀jẹ̀ wọn. Ọdún pẹ́ta. Ẹni tí ó rẹ̀kùn àtẹni tí ó rẹ̀kùn ó sì lè
báwo lọ ṣe jọ máa ṣe ẹgbẹ́ kí n gbọ́ òkèèrè ní o. Kábíyèsí ẹ̀kọ́ ọdún ojúbọ ọba 2026. Ọba Kasim ọmọ ẹ̀mí pẹ̀lú ọba àgbàmọ́ sí. Kọ́mọlọ́mọ ṣàkóso ṣàmọ́gbó. Ìjàmbá tẹ́lẹ̀ ní ìpàdé lọ. Ṣàkóso ṣàmọ́gbó. Ọba Kasim ọlọ́run nígbà tó padà wọ́n sí ọ̀fẹ́ náà kábíyèsí ló fẹ́ mọ̀. Bíkú mélòó kan bí tàkúté ni ló fẹ́ mọ̀. Sọ́lá pé máa wọlé máa lọ́ra. Kábíyèsí máa wọlé máa lọ́ra. Aláìmú àmà wọlé máa lọ́ra. Gbàdámọ́sí máa wọlé máa lọ́ra. Gbàdámọ́sí máa wọlé owó lé máa wọlé máa lọ́ra. Ọkọ lórí fún mi láyọ̀, ọkọ bá lórí òjìwọ́. Ọkọ ìjòyè sọ̀rọ̀ bí méjì aláàbùrọ̀. Ọkọ fòdì èké máa lórí ẹ̀. Bóyá gbogbo ọmọ òdìdó. Kábíyèsí ló ká sọ fún oyé wípé ọ̀rọ̀ bí ìyẹ̀wò owó ṣe bí aláìlúwà ká máa wáyé. Bóyá ká máa wáyé. Bóyá ká máa wáyé. Àìgbó bèrè. Adúlé ṣèrò ká máa wáyé. Òkùnjẹ́ ti yàtọ̀ sí ti dá àwúwo ká máa wáyé. Hallelujah. Kábíyèsí máa wọlé. Ọba akọ́kọ́ ọmọ ológun àti bẹ́ẹ̀ ọlá ní gbogbo àgbègbè tí máa wọlé máa gẹ́rẹ́ sódà gbòòrò. Tí mo lè ọ̀hún ṣègbéjọ́ láti kúkọ̀ ọ̀rọ̀ tuntun. Ọlọ́run tó fà á. Orí ìmọ̀ àti bàbá mi, ọ̀dọ̀ kan pẹ̀lẹ́ ní tó ń bọ̀dọ̀ wọ́n ń gbọ́ bí ọjà, ẹ̀ sì dàdọ̀jọ́ fún mi. Wọ́n ti kẹ́yìn kí ẹ̀gbọ́n ló mọ̀ pé ara yìí lẹ̀ ṣe. Òjò tó náwó ọmọ ọmọ láàbàdà lóró. Ọkọ̀ ọdún gbogbo òyìnbó. Ṣùgbọ́n lórí ẹ̀sìn olóògbé ló mọ̀ lọ bẹ́ẹ̀. Wẹ́rẹ́ lẹ́yìn owó mi lọ́la ìwà. Sẹ́nà dúró.
Ọ̀pọ̀ máa ń dojú àgbá ìwé tó máa ń dákò tó kó òyìnbó. Ó sọ̀rọ̀ púpọ̀ ọ̀tá 2022. Mọ́lábí púpọ̀ ọ̀dọ́ òkú. Ìṣòro ló bá kéré. Èrè tí máa ń kọ fẹ́lá gbé ò ló bí wọn nínú lórí pé. Ẹni ìrẹ́lẹ̀ ìtúndé ẹni ìgbésí pẹ̀lú látòdé gbèdé. Ló lọ sọ pé kátó lè fi àṣì. Ló lè kọ́ tó òun ìṣòro. Ló lọ lè bèrè àwọn ìgbọ̀n ní. Wọ́n ní tó dé òun ó mú méjì ó sọ wọ́n ẹ̀ṣọ́dọ̀ àti ìjọba òkèlérè. Wàhálà tí wọ́n ní yẹ àìríṣe ló ẹ̀wọ̀n ọ̀nà mú ìdílé wọn tó wọ́n jẹ́ ètò iṣẹ́ aláàbò tó ní. Lọ́dọ̀kùnrin. Mọ́lẹ́kùn àti tẹ̀lé kábíyèsí ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ ọdún náà dé Nítorí gbogbo ọ̀rọ̀ ṣe ó ti tẹ̀sí sẹ́yìn. Wọ́n bí àṣírà bí ẹ̀kọ́ kábíyèsí lọ́wọ́ ọmọ pẹ̀lú ìmúlẹ̀ ìwé ẹ̀rọ láti ṣètọ́jú àti ìgbé èdè ọmọ ìdílé abẹ́ òní ìgbé ọjọ́ ọdún ìgbé àti ìgbé ojú wáyé ní ọ̀nà tó ọdún tí wípé ọlọ́dún pọ̀ ọmọ ẹgbẹ́ ìlú ọba bá lójú bá bọ́ ṣe láti ṣe ń bọ̀ bàbá ń bọ̀. Ẹ̀ṣẹ̀ tọ́jú ọ̀tá ògùn ṣe yá. Òun pọ̀ mú wa. Ọba dúdú kan parí dúdú. Wọ́n gbé tó ti dé. Èyí wáyé ọba òyìnbó. Ó ní nítorí ibi tí àgbò ń lọ tó lè là wá ń lọ. Ẹ̀wọ̀n báyìí ó máa tó òṣèlú omi tó bá wá ṣe bẹ̀rẹ̀. Tó bá di 2027 ṣe péde. Bóyá ọ̀rọ̀ ìjúwa ní òde, ìjúwa ní òde, tó bá fẹ́ tó wà ní òde, bèrè láti òwèrè. Ìyáwó ní àfẹ́lẹ́ àwọn àmúlò. Gbogbo ìfúnmẹ́lẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìjáyẹ̀lẹ́bí àwọn ọmọ ìlú ọ̀la ní pẹ̀lú ọ̀dọ̀ àgbọ̀sí.
ṣùgbọ́n ìbò kan dúró alágbèrè ńlá wà wọ́n ìdìbò ọmọ adékùnkù ọba dáńgbò ṣe ń mú lọ́wọ́ láti dúró ṣẹṣẹrẹsì ọba ìdìbò ọmọ adékùnkù. Àgbẹ̀ ọ̀ṣọ́ tó ń lé ní ìlú wọn láàmà lò bí pẹ́. Ọlábìbúkọ̀ sọ fún wọn pé má ta lò bí pẹ́. Àfọ ibi ilé tí yàrá gbé lójú ló ta lò bí pẹ́. Ọlábìbúkọ̀ ó ní kí n wí pé ẹ tí ì rí ìjọba ẹ tí ì rí ìjọba. Ọlábìbúkọ̀ ọmọdé tuntun bí wọ́n wá sí fẹ́ sí ìyàtọ̀. Ìgbàgbọ́ ìgbàgbọ́ olúwa bẹ́ẹ̀ bá mi jókòó. Ọjọ́ olúwa bẹ́ẹ̀ mọ̀ àbúrò. Mo sì lè omi lé bàbá òkú ọdún. Ó náwó ìyá bàbá àgbẹ̀ náírà. Àbúrájà Arẹ́gbẹ́ṣọlá. Ọmọ ìgbìmọ̀ máa ń tọ́. Ìbágbé ìrìn ní. Ìbágbé ìrìn ní. Ìbágbé kò bá mi sí i. Lórí èsì ìfẹ́ kan mọ́. Lórí èsì ìfẹ́ kan mọ́. Lórí èsì ìfẹ́ kan mọ́. Ìbágbé ìrìn ní. Ìbágbé ìrìn ní. Ìbágbé kò bá mi sí i. Lórí èsì ìfẹ́ kan mọ́. Ẹ̀yin ìlú mímọ́ Sebastian Gbẹ̀ngbẹ̀ ní ẹgbẹ̀rún ọ̀gá òde. Ọ̀sọ̀ fún àbúrò yìí pé ọmọ tí mo kò mà gbọ́dọ̀ yọ. Ètí kẹ́kẹ́ kò lè fún ẹni tó ní tó fẹ́ wù ú sórí ara rẹ̀. Torí ẹlẹ́mu làwọn dábí rẹ̀. Ìyálẹ́gbẹ̀ẹ́ tó bẹ́ẹ̀ Adéṣọ́kọ̀ ní ọmọ ẹ̀yìn àní ọmọ mi. Ọba ẹ̀yọ́ pé ìṣòṣe nígbà ọwọ́ ẹ̀mí rà ọjọ́ ìgbọ́. Ọba mo ṣe pé èmi lórí ẹ̀sìn máa ń lọ. Màdàmú sì máa ń wọlé ọlọ́dẹ àgbélẹ̀ àrùn. Ọba bẹ̀rẹ̀ ọkọ̀ sí ọkọ̀ fún mi báyọ̀. Ọkọ̀ báyọ̀ lójú. Ó sì ní ìlú bàbá dúró. Olùgbé ṣe ṣe déédéé. Akọ̀nà ọ̀pọ̀lọpọ̀. Akọ̀nà ọ̀pọ̀lọpọ̀ rí wáyé. Onífòdókòó láti ṣètọ́jú ọ̀nà Olúwa. Ọba náà ní pẹ̀kún. Ọba òkúṣọlá òkúṣe. Ọba ẹ̀yọ́ pàdé. Gbogbo ṣe ń túbọ̀.
Ọ̀nì ẹ̀jà bá rẹ́gbẹ́ ṣọlá máa wọlé ìbárora. Ọ̀rẹ́ tó ṣọlá pẹ̀lú ìyàtúbù. Ìyàwó ṣọlá bí arẹ́gbẹ́ ṣọlá láti ṣe kágbó. Ṣíbẹ̀ ló ti wá. Ọmọ ìgbẹ́. Nítorí bí ẹbí ìjọba ṣàlùjọjọ. Wọ́n ti tọ́jú ìsápè nípa mẹ́ta. Nípa mẹ́ta. Àwọn òṣìṣẹ́ àmì àjàmú pé bàbá olóògùn láti ṣe kágbó ẹ̀dá dúró. Ọlọ́dún àwọn olóṣèlú máa ń gbọ́ ìwé ṣe òṣèlédé akọ́nà ọ̀pọ̀lọpọ̀ akọ́nà ọ̀pọ̀lọpọ̀ ní wáyé. Ọlọ́dún ṣe wọ́n ló kọ́kọ́ ṣèlú lọ́wọ́ owó ìjọba. Ọlọ́dún ṣe wọ́n owó ọ̀gbọ́n ló ti ṣèlú lọ́wọ́ owó ìgbàgbéyà kúrò ọ̀dọ̀ ìgbàgbéyà arúgbóṣọ́lá 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 ọ̀rọ̀ mọ̀tọ́lá ṣètọ́jú ìgbà mẹ́ta tí ìgbàgbé onílé tí ìgbàgbé òṣèlú nílé ìjọ òbí ọmọ tó ń pè ọmọ ara sí àbújá ọmọ. Ìṣòro ọjọ́ tí wọ́n yẹ máa ń kọ́. Ìwádìí di Arẹ́gbẹ́ṣọlá láti ṣètọ́jú ìta mẹ́ta. Ó ní kí n bá ń bẹ̀rù fún Gàníyà wípé Gàníyà èmi òkèdè máa ń lọ ṣùgbọ́n èmi gbèdé òwe. Èmi òkèdè máa ń lọ èmi òkèdè máa ń lọ ṣùgbọ́n èmi òwe. Tí Gàníyà bá lọ sọ́jà. Kábíyèsí. Ọ̀nà òjì ìrọ̀lú ń pa àgbàmọ́ fún ọba tó ń gbàgbọ́ bàbá ọba olóògbé. Mo ti di ẹgbẹ́ ọgbẹ́ Abáyọ́dúnwà. Sẹ́rí àgbẹ̀bọ̀ láwọn máa bẹ́ fún wọn. Yàrá oníkẹ́ lọ́rùn náà rẹ̀ bí mi ó ti ṣe àyílẹ̀ ló ṣe ń lọ ọkọ. Ẹ ò ní ẹ̀yà ló sọ lórí àìmọ́ ìgbò tó jáde. Ọ̀gbẹ́ni Abáyọ̀dúnwà. Abáyọ̀dúnwà ìlú ẹ̀gbá. Ìwé ìgbà ẹgbẹ́ ìlú. Ìwé ẹgbẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ ní ìlú Òkè Ọya. Mo gbé dáná. Èmi ò máa ń yẹ lẹ́nu ẹbí wa. Èmi ẹ̀fọ́ lè yí ọkọ̀ ní ìlú Olókìkí ọkọ̀ ìdáǹgbé. Wọ́n lè máa lọ bẹ̀rẹ̀ ooo. Èyí Olúwa. Ayọ̀ 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 ooo. Èyí Olúwa. Ìgbà òkú yẹn darí àpò àwọn ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ tí wọ́n lè. Ìwé tó wọ́n fẹ́ dùn. Òkúta tó yára pé ẹ̀rọ mi ti sí lẹ́nu òkúta lọ́wọ́dá dùn nínú gbígbó. Tí mo lè ó ní kí n bá sọ fún káfíńsì wípé
Ẹni tí orúkọ sáré gbá o, àmọ̀ yìí o, àmọ̀ yìí o, àmọ̀ yìí àkùnrin lọ. Ẹni tí orúkọ sáré gbá owó yìí bẹ́ẹ̀ ló fara gbé gbá. Ẹ̀mọ́ ẹbí wà, sọ́dọ̀ bá sọmọ pé ìlànà tó lè fi dùn lórí jọ. Ṣẹ́jọ́ máa ṣọmọ pé ọ̀gá ọlọ́run ló fẹ́ fún Brazil lọ́pàá ọmọ tí a bí lóye tí òun bá ṣe ń ṣàwọ́. Ẹ̀wọ̀n sóró ọ̀gbọ̀n àbárẹ̀ ẹ̀wọ̀n sóró. Olóògbé nílé fọ̀rọ̀ ìjẹ́ ìṣòro nílé fọ̀rọ̀ ìjẹ́ fún ṣàwádà. Òsì tó bá bẹ́ẹ̀ kú, orí ilé, ògbó, ọmọ káfíẹ̀sì. Èrè kí n bá òun ẹni bá láyé tó àrùn pé ó gbọ́dọ̀ ó fẹ́jẹ́ ní àwọn ọ̀tá tí wọ́n lè ràjọ ìbànújẹ́ ti bá àwọn ọ̀tá nílé. Aláìdúrà àwọn ọ̀tá tí wọ́n lè ràjọ ìbànújẹ́ ti bá àwọn ọ̀tá nílé. Bí wọ́n ṣe rò ọ̀gá sí gbogbo ìhàrí, bẹ́ẹ̀ ni wọ́n ń kẹ́lẹ́ gbogbo fún wọn. Bí wọ́n ṣe rò ọ̀gá sí gbogbo ìhàrí, bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ti wọ́n ràjọ gbogbo. Àwọn ọ̀tá tí wọ́n lè ràjọ ìbànújẹ́ ti bá àwọn ọ̀tá nílé. Àwọn ọ̀gá tí wọ́n lè ràjọ ìbànújẹ́ ti bá àwọn ọ̀tá nílé. Àwọn ọ̀gá tí wọ́n lè ràjọ ìbànújẹ́ ti bá àwọn ọ̀tá nílé. Bí wọ́n ṣe rò ọ̀gá sí gbogbo ìhàrí, bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ti wọ́n lọ́jọ́ gbogbo. Bí wọ́n ṣe rò ọ̀gá sí gbogbo ìhàrí, bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ti wọ́n lọ́jọ́ gbogbo. Àwọn ọ̀gá tí wọ́n lè ràjọ ìbànújẹ́ ti bá àwọn ọ̀tá nílé. Ọ́bíyèsí, ọlọ́rọ̀ ń lọ́wọ́, ọlọ́rọ̀ ń lọ́wọ́. Ọlọ́run àti ìmọ̀lú. Ọlọ́run ń dá ọ̀rọ̀ kò lè fún wọn. Ayé lè bàbá ọlọ́run ń jọ, kò lè fún wọn. Ọkọ̀ lórí ìfúnná ọ̀gbọ̀n bá lórí. Tí mo lè wá lọ bẹ́ẹ̀ mi, wọ́n bá gbà bẹ́ẹ̀. Bó bá ṣòro, èèyàn ṣe lọ lọ́wọ́ ẹgbẹ́ rẹ̀, ọlọ́run ṣògo, ọ̀pẹ́ ìrònú. Ìjẹta ni ó fẹ́ gbogbo ìsìn, ẹ̀fà bọ́ máa gbàgbọ́. Ọmọ ọdọ mẹ́rin, ọmọ àjọpọ̀, ọmọ àìlú bàbá kò bá sí. Bàbá dábìlì, bàbá dábìlì. Omi tí ń sọ fún pátí èsì wípé ẹ̀yà ọ̀fẹ́ ọkọ̀ lábẹ́ omi ìlú òbí fún ara ìwé kan bẹ̀rẹ̀. Ìrìnlẹ̀ ṣe ń lọ́pẹ̀ lẹ́yìn kábíyèsí. Òbí gbọ́dọ̀ bẹ̀rẹ̀ lọ́pẹ̀ 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 òbí gbọ́dọ̀ bẹ̀rẹ̀ lọ́pẹ̀ 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 Mọ̀kà lọ́pẹ̀ ẹ̀ka lọ́pẹ̀ lọ́pẹ̀. Òbí gbọ́dọ̀ bẹ̀rẹ̀ lọ́pẹ̀ lọ́pẹ̀. Ọmọ àjọpẹ́ ọmọ tó ń lè kú. Bàbá ìfọ̀ bàbá tó ní àjọ. Gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ìrọ̀lú
She will not go where we go. Èyí lọ́wọ́ ọ̀gbọ́dọ̀ ni, èyí lọ́wọ́ ọ̀gbọ́dọ̀ ni. Ẹni tí ò gbé wíwá máa kú ìyá, èyí bá ọ̀run fẹ́ràn. Mo ti gbowó àbúrò nígbà. Mo ti gbowó àbúrò àìwẹ̀. Lẹ́kìn ìkọ̀rí àlàbí kan fún àkọ́ fún ẹ. Tí mo lè fọwọ́ mi jẹ́ àwọn tí ń bá wa jẹ́ ìgbà wa jẹ́. Yóò padà bàjẹ́ fún ọ̀nì. Ẹ̀gbọ́n kábíyèsí, ọ̀dọ̀ mọ́ sí ọ̀dọ̀ ọ̀fẹ́ náà tí wọ́n lè lọ́wọ́. Àbẹ́ ọ̀dọ̀ mọ́ sí.
ara mi ló. Ẹ̀gbọ́n lọ́wọ́ àṣẹ ẹ̀gbọ́n tí wọ́n mi. Kábíyèsí, àgbàgbà ní ìjọba fún mímú dé. Aláìwá lóró lèrè lẹ́yìn owó mi dé láìwá. Ọmọ ìkọ́kọ́, ọmọ wà ní àjà mi ara mi dé, ọmọ tó rí wúkọ mẹ́. Ọmọ ìkọ́kọ́. Ọmọ kábíyèsí olókìkọ. Òyìnbó tó ń tàwọn ọ̀gá. Àwọn ọmọ tó kékeré kan ọkùnrin ló kẹ́ ọmọ. Ọ̀sẹ̀ ìgbà nílé ìsọ̀míra, ara mi pé ọ̀gá wọ́n sí. Ẹgbẹ́ mi ló ń fún ẹgbẹ́ tó máa nígbà wọn ṣe jẹ́. Ọmọ ìgbésẹ̀ máa gbọ́ ọmọ láyé lórí. Ọ̀gá wo ní ìgbàgbọ́ wọ́n mi sọ ìtọ́jú àmì ọ̀gá mi ìrìnkìsì. Ara mi gbé ẹ̀kọ́ àbọ̀dá Amẹ́ríkà. Ṣé dáadáa pẹ̀lú. Ọmọ ìlú ẹ̀ ọkọ̀ lẹ́rù fún mi náà ọ̀gọ̀ táyé lè mú. Olókìkí ti bẹ̀bẹ̀ wọn. Olókìkí tó ṣe fún ìlú wípé ọ̀pọ̀ ìwà lọ́gbẹ́ sí olókìkí àwọn ìwà lọ́gbẹ́ sí ìwé tó kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tún káwó àwọn ìwà lọ́gbẹ́ sí ẹni wọn mẹ́fà ẹni wọn nìjọ ìwọ̀n tẹ́lẹ̀ méjì ṣeré mọ́. Ògùn ló gbé fọ́kọ jẹ, tó bá ń ní àrí àmì ògùn ló wá fún fọ́kọ jẹ. Tó bá ń ní àrí táìlẹ́rú, tó bá ń ní àrí àmì ògùn ló wá fún fọ́kọ jẹ. Kábíyèsí ọjọ́ gbogbo ọ̀ṣẹ̀gbẹ́ni ọmọ yìí àwọn agbójú ẹ̀jẹ̀ lára rẹ̀ àjọpọ̀ ọ̀gbọ́dọ̀ fi ọ̀rọ̀ ìrẹ́ wo ọ̀rọ̀ ìrẹ́ ó ní ìgbésẹ̀ ọ̀rọ̀ ìrẹ́ ìṣàwọ́bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìrẹ́ wo
Nàìjíríà òbí ìjọba ìjìnlẹ̀ ṣàwádà ohun. Ẹlẹ́rú máa gbọ́ ọmọ ọgbọ́kọ̀ rẹ̀ gbà ọmọ ọgbọ́kọ̀ rẹ̀ fẹ́. Ó ní kí n bá ń sọ fún ọ wípé ẹ má bàbá mi, ìyàwó mi lọ. Ẹ má bàbá mi, ìyàwó mi lọ. Ẹjọ́ tí a rò ọ̀nà ilé tí ẹ dá. Ẹ má bàbá mi, ìyàwó mi lọ. Kíló ọ̀dùnmọ̀dé àwọn ọ̀dọ́ ẹ̀yẹ òlóṣó ojú ìmọ̀ méjì tó ní ọ̀rọ̀ tó ti tó sọ́sọ́ àsìkò tí ó ti tó kọ̀ sọ fún wọn wọ́n ti máa dùn ìlú jẹ́ òkúburú tó lájọ́ sí ìlàsọ́rọ́ ní ẹ̀sìn òkúburú tó lájọ́ sí ìlàsọ́rọ́ ní ẹ̀sìn pẹ̀lú ọ̀pẹ̀ lẹ́gbùn náà ìwé ìwọ̀n ẹ̀yẹ́ ìṣòro wọn. Àwọn tí ó bá dé àwọn tí ó ní gbọ́dọ̀ ìgbàgbọ́ tó ń bẹ̀rẹ̀ àwọn ọdẹ à. Ṣé lè rí? Ó sì ní ẹgbẹ́ ẹgbẹ́ ní àjọ máa dúró.
ọba yẹn ní àyíká ń ṣe àfihàn ìdè fún gbogbo ọba lẹ́yẹ. Ọba bá mi pé mo pé pẹ̀lú wá. Mo gbàgbọ́ láyé mi, èrè ló máa lóun mo fẹ́ràn ọ̀nà pẹ́sẹ́ tí. Ọlá ẹni náwó, ó mi lè mọ́rọ̀ dárọ̀, bá mi ṣètọ́jú ọ̀gá ìyá kéré. Àti gámi láre àpapọ̀ owó òkìtó láti àkéré. Láti lọ bọ́ọ̀lù ṣètọ́jú dámi láre, olúwa dámi láre àpapọ̀. Àdàtì àkìfé àfàlàjà àtàpapọ̀. Dámi láre sọ fún wa wípé ẹ̀yin tí ń pè bí wọ́n sáré dá o, àmọ̀ yìí o, àmọ̀ yìí o, àmọ̀ yìí àtòyìn kan o, èyí tí ń pè bí wọ́n sáré, ọmọ yìí lẹ́ẹ̀ ó máa ń gbé gbá. Ìgbà tí ó máa tọ́pọ́tọ́ kó dára tó bí mọ́. Mo dára tó bí mọ́. Àmájá Áfíríkà náà pápó. Balógun ló ń dá. Balógun mo ní ẹ má nà má balógun. Ẹni tó bá nà má balógun. Ìdájí ìyá ọ̀bú. Ẹsẹ̀ ìrẹ́pọ̀ gbé. Ẹni jáde àtọ́. Àgbàgbẹ́ ìdàrú, àgbọ̀tẹ̀lẹ̀ àgbàgbé, ìkàmọ̀gùn tàbí àtàkà, lẹ́nu lágbà ìgbẹ́ ṣe ẹ̀kọ́ ọ̀pọ̀ ìsàlẹ̀kùn. Lẹ́nu lágbà ìgbẹ́ rí ìwọ̀ ọ̀pọ̀ ìsàlẹ̀kùn. Tó bá tún máa ń ṣe pé ẹgbẹ́ ìṣàkóso. Àmọ́ tí a fojú ẹ̀ nípa pé ìṣẹ̀lẹ̀ bàbá tó bẹ́ẹ̀ kábíyèsí olókìkọ́. Gbogbo àwọn bàbá tó ní kí ìkọlẹ̀ kékeré kan fún ọmọ ìlú àdúgbò lè wà. Bóyá kó sí dàbí ọgbọ́n mẹ́ta lọ́rẹ̀. Kó sí dàbí tí fẹ́ràn tó ń bá dalẹ̀. Kó sí dàbí àwọn tó ń bá dalẹ̀. Àyàfi ọba ẹ̀rọ. Àjọsìn ọkọ̀ ọba ní wájú. Bàbá ogun, ọba dada, gbogbo ọ̀sán sáà. Gbogbo wọ́ta sáà gbọ́wọ́ ẹ̀mí wà. Gbogbo wọ́ta sáà gbọ́wọ́ ẹ̀mí wà. Gbogbo máa kún ní ọwọ́ ẹ̀mí wà. Tó bá délé bá ti ṣètọ́jú ọba ọ̀rọ̀ ń dà. Ọdún ọkọ̀ sí tó ń bọ́ lọ́nà àjọ máa ṣe. Kó mẹ́lẹ́ má bàbá rẹ̀. Lẹ́sìn ní ìrùn bàbá kéré, olú ọmọ òbí jó. Àmì àjìyẹ Mọ́kọ́lájí, Arẹ́gbẹ́ṣọlá. Olú ọmọ òbí jó. Níbi tó lẹ́kùn ní búrẹ́ sí, ekú tó bá kàṣẹ́ lè fẹ́ lóore, ọwọ́ olóògbò láàbò ṣẹ̀lọ́ ọ̀pọ̀ jíjí jẹ́. Ẹgbẹ́ ojú kọ̀ṣẹ́ ẹ̀yìn,
Ó sì ní ìwé tí mo ṣe déédé akọ́nà lágbára akọ́nà kan lámọ́ rí wáyé. Ọjọ́ ìdílé ọmọdé láti àrẹ́gbé sọlá ọmọ ẹgbẹ́jú. Ọlọ́pẹ́ sọlá máa ń gbọ́ láwọn abẹ́rẹ́ gbẹ́gbẹ́ ẹ̀jẹ̀kẹ́lẹ́ náà kàgbọ́n. Èmi ò ṣe kọ́ mọ́ lọ ṣùgbọ́n kẹ̀kẹ́ ewé. Èmi ò ṣe kọ́ mọ́ lọ ìjẹun bàbá ṣùgbọ́n kẹ̀kẹ́ ewé. Ẹ̀fọ́lẹ̀ industry. Abájáṣe. Tó bá lọ wà á dé tó bá lọ wà á dé. Gbogbo káwé làwọn tàkò tó bá lọ wà á. Tó bá lọ wà á dé tó bá lọ wà á dé. Tó bá lọ wà á dé tó bá lọ wà á dé. Kòtò tó dé làwọn tàkò tó bá lọ wà á dé. Ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ bá wa subscribe sórí Arugbo Olo TV lórí YouTube. Ẹ follow Arugbo Olo TV lórí Instagram, Facebook àti TikTok. Ọwọ́ tẹ fi ń tẹ subscribe, ọwọ́ tẹ fi ń follow wa, ọwọ́ náà ẹ ò mà ní fi gbọ́mọ sí. Ire 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 lẹ ó máa fọwọ́ náà gbà. Àmín.